sórí ọ̀gá mi gan-an lọ́wọ́ bàtà bó ṣe wà yẹn fàdá ni wọ́n wọ̀ mẹ́nu ẹ̀ bàbá ò dàrí rárá wọn ò fún kàtà rí. Chill. Kí ni mission ẹ láti wá bá mi? Kí ló ti fi àwọn fóònù ẹ ṣe? O ti rìkọ́dù nóòdù mi. Ìwọ tí mò ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ìgbà tí wọ́n sọ́fíìsì mo rí ẹ tó lóyún gbọ̀ngàn. Bọ̀bọ́ yẹn ní bá ẹ̀ báyìí ó parí. Ó wọ ash colour, ó ní jean, ó dẹ̀ wọ tennis. Tó ń sọ fún ẹ pé òun ò lóyún wájú ọ́fíìsì ẹ níwájú mọ́tò Hilux kan báyìí. Ó tó ń samaratan bọ̀ tó ń bí kìíní kí ló ṣẹlẹ̀? Òṣojú ẹ̀fọ́ ni ṣé o mọ̀ pé mo ti lóyún? Ó ní kíni? Oyún. Ìwọ lóyún? Bẹ́ẹ̀ni mo ti lóyún. Ṣé o fẹ́ kó bí mọ́mọ́? Ìyẹn ni ìṣòro. Wọ́n lè rán lọ́wọ́ náà. Oh wow. Fún mi ṣéǹjì díẹ̀. Máa pa ni. Kí wọ́n dẹ̀ máa dá tọ́mọ. Ibi yóò dá sí. Ìwọ ọ̀rọ̀ nínú rẹ̀ wọ́n mọ̀ wọ́n ló rọ̀jù. Wọ́n lè sọ bẹ́ẹ̀. Kí ló rọ̀ nínú ẹ̀ tó rọ̀jù? Jọ ọmọ ẹ̀ fàyọ, ó ń kìbọ̀, ó ń fàyọ, ó ń kìbọ̀, ó ń ká ẹ̀sẹ̀ mọ́nà òjẹ́ ìdílé tó. Bí ìwọ ṣe ń bímọ léraléra yẹn, èmi lọ́lọ́run fi ń bá wí. Ẹni tó ní ẹran ara ń bínú. Wow! Thank you. Mommy, this is Rolake, my fiancé. Kí ọ̀rọ̀ tí mo sọ yẹn, ṣó pọ̀ jẹ́ ẹni mi lọ ni? Kò pọ̀ jẹ́ ẹni yín lọ. Mi ò lè advice wọn. Ẹ lè advice wọn. Àmọ́ ṣe mọ̀ pé àwọn ọmọ ayé ìsìn ara wọn máa ń kò tó ọ̀rọ̀. Mo ti lóyún Báyọ̀. Ṣé o ti sọ mo ti gbọ́? Ó yẹ kó dẹ̀ ti rí nínú countenance wípé I am not interested in anything tó bá ní ṣe pẹ̀lú oyún àbí kíyàn di bàbá ń sìn. Ó pọ̀ ọkùnrin kò lóyún. Mọ́mí kọ́ ni mo lóyún. Mọ́mí ẹjọ́ lórí ọ̀dọ́. Mọ́mí jíde lọ lóyún. Mọ́mí tèmi kọ́ ni mo lóyún. Kí ni gbogbo nǹkan tó bá mi kóra? Kí ni gbogbo òwe àtàṣàmọ̀ tó ń pa yìí? Ẹbí ò subscribe sí gbogbo eléyìí o. O subscribe sí. Ṣó jẹ́ DSTV ni? Tó bá máa di ọlọ́mọ láyé, inú